This is the lady I told you about. You know, unfortunately for us, Utini amnesia. Fẹ́ràn mi, ọkọ máa bọ́ ẹ̀jẹ̀ lọ́jọ́ kan ni. I regret the day you made my sister. Yes! Àbúrò mi ló bá lọ́rọ̀ mi. À ń jẹ́ dégúdégún. Irọ́ ló pa ìkọ́ tí ò da ò da. Àjẹ́ nígbà ni ò lè fẹ́ bọ̀bọ̀ yẹn. Yes, now you're the beginning. Ó ká ẹni tì í. Ọlọ́run ọba wa lẹ́tà ọ̀sẹ̀. Lóòótọ́ 500 million pọ̀. Ṣé ní kẹ́ wá pa ogbó yẹn kò kẹ́kọ̀ọ́ fún èmi yẹn? Possible torí yẹn ò lè ya future mi. Bó ṣe rú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn ṣe wà ṣá. Irú iye wá kú ni ikú burúkú ikú òṣìwọ́ ẹ̀sìn ló wá kú. Ṣé wọ́n ní tí egun bá lé ní tí ò bá bá ní ó máa ń dẹ̀yìn lẹ́yìn ẹni? Wọ́n wá poison tea, wọ́n poison pẹ̀lú bread, wọ́n wá lọ gbé fún thinking that I will not know. Mi lè poison àyìnkẹ́yìn. Kí ni mo fẹ́ fi kó ẹ̀ ṣe? Tíyàn bá fàgòfẹ́ egun máa ń jokùn ẹlẹ́ni. Àpòkọ́.